Mutmainna Central Mosque. Mutmainna Central Mosque. Mutmainna Central Mosque. Báwo ló ṣe ṣẹlẹ̀ kẹ́lẹ́ àti aago àwọn mélòó kan ló wà ní ṣẹlẹ̀? mọ́ṣáláṣí bá ṣe sálámọ̀ tán àwọn kan kíjọ máa tìlẹ́yìn sáfù mẹ́ta la wà níwájú ta tẹ̀lé ìmá tó bá yẹ sálámọ̀ tán èmi bá ìrun méjì tún wá kó méjì tó kù tó parí ẹ̀ tó mú ẹ sálámọ̀ tí máa dìde báyìí pé kí n máa lọ sí ọwọ́ ìkìlọ̀ kó sáfù ní mosque yẹn ọ̀gbọ́n tí kìnìún yẹn crack tó ti gbúrú tó ń bọ̀ ńlẹ̀ ṣe òní kan bẹ̀rẹ̀ ni wọ́n rákòrò entrance kan dẹ̀ wà níbi tí generator house wà ibẹ̀ yẹn làwọn penetrate gbà àfi jáde sí àwa wọ ní second company àwọn èèyàn wà nù. àwọn mélòó lẹjọ gbàtẹ́jẹ́ pẹ̀lú jáde yẹn ẹ̀tẹ́ mélòó tẹ tọ́lọ̀ ń kó yọ. àwa tọ́lọ̀ kó yọ kíkan fún wa abẹ́ tóbi because sáfù láìpọ̀ kan ìwọ̀n mẹ́wàá ló máa wà bẹ̀ ìyọ̀npa mẹ́wàá ló máa wà bẹ̀ àwa tá jáde níbẹ̀ mo lè kà ká sọ pé 30 because àwọn tá máa wà ní mọ́ṣáláṣí abẹ́ tóbi 50 to 60 àwọn èèyàn padà wà ní mọ́ṣáláṣí. so ìdajì àwọn èèyàn lórí kó yọ. àwọn náà jáde iṣẹ́ máa ń tọ́lọ́ bá ti lọ bẹ́ẹ̀ ni oníwẹ̀yìn mọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe máa jáde tó pápá lè wá wá sọ òkè ní mọ́ọ̀sì àwọn obìnrin ní ìlú sọ wọ́n pa. ṣé ó dé ọ̀dọ̀ tiwọn náà. ó máa dọ́dọ̀ wọn tó bí àwọn àwọn wà lọ́wọ́ ẹgbẹ́ kan kí wọ́n nígbà ọmọ orílẹ̀-èdè wọ́n máa wá sílẹ̀ kí wọ́n sì máa wà lókè yẹn náà. ṣé ìmáàmù náà náà ń dìde irun àbí. ìmáàmù sílé but a ní brọ́dà kan jẹ́ bí ìmáàmù náà lé náà ìyẹn ló kéwòn fún àwọn náà ṣèṣe. àwọn náà jáde. wọ́n wá jàlábí àwọn ṣèṣe àwọn náà máa wà lẹ́yìn ilẹ̀ yàtọ̀ wọ́n ti lọ sọ sípà èmi ẹsẹ̀ lásán ni mo fi ṣèṣe ibi orúkún báyìí ni mo fi ṣèṣe ibi orúkún báyìí níbi tí mo fi ṣèṣe ibi ẹsẹ̀ tẹ̀lé ibi ẹsẹ̀ náà ni mo fi ṣèṣe ẹsẹ̀. orúkọ ẹlẹ́kùnrin rẹ sà. Adéníjì mi ní olórúkọ mi. sókè lórúkọ àdúgbò yìí. ìsísì ní ìta wà bẹ́ẹ̀ ìṣòro ìṣòro ìsísì. ẹ̀kọ́ dákú yọ náà. dákú yọ náà sọ̀rọ̀ ọlọ́run lọ. Ilé ẹ̀ máa kó ọmọdé ẹ̀gbẹ́ ọmọ ẹ̀rù.